atẹ́gùn tó káṣọ ní yàrá ọ̀rẹ́ mi. Kẹ́ni tó wọ́ tiẹ̀ má sùn lọ o. Kẹ́ni tó wọ́ tiẹ̀ má sùn lọ. Kẹ́ni tó wọ́ tiẹ̀ má sùn lọ o. Kẹ́ni tó wọ́ tiẹ̀ má sùn lọ. Kẹ́ni tó wọ́ tiẹ̀ má sùn lọ. Ọmọ ìyá mi, a rí ẹ̀kọ́ tó pọ̀, a rí kọ́ lára ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ lára kọ́kọ́ lára àwọn sàhábà rẹ̀. Ànábì ò fìran rẹ̀ ṣeré bó tiẹ̀ jẹ́ pé àsọ̀bíyà ò sínú wa Ànábì. Gbogbo ìran náà nìran Ànábì. Àmọ́ síbẹ̀, ó ní ń tà Ànábì sọ lórí ìlú Mákà. Ó ní ń tà Ànábì sọ lórí ìlú Mẹ̀dínà. Kò sírú ẹ̀sìn tó lè gbà tí ìran ẹ, ìlú ẹ, tí ò bá ti pàtàkì mọ́ lọ́dọ̀ ẹ, wàá bá rẹ lẹ́yìn ọgbà níjọ́ tó lérò. Adìyẹ tó bá tóbi kọjá àgò tó fẹ́ wọbẹ̀ sùn, ìta ló máa sùn kẹ́yìn. Ọ̀kan nínú àwọn tó bá Ànábì sáyé ni Bilal radiyallahu ta'ala anhu, apèrún Ànábì, ọmọ Ethiopia ni. Wọ́n rà lẹ́rú, Abubakar ló padà rà lẹ́rú kò lọ́wọ́ ẹni tó rà lẹ́rú níjọ́ tán fìyà jẹ lórí pé kó kọ Islam sílẹ̀. Ẹni tá a wá wí kò gbàgbé ìran ẹ̀ bó ṣe bá Ànábì gbáyé tó, òun lóhun rẹ̀ ló já tó jù tí bá ń pèrún. Ó là Ànábì gbádùn òun pípé rẹ̀ jù. Bó ṣe tó kò gbàgbé ìran ẹ̀ o. Báwọn fámìlì ẹ̀, àwọn ìran ẹ̀, tribe ẹ̀ tó ti wá ní Ethiopia, bó ṣe máa ń dírẹ̀sì ló dírẹ̀sì dọjọ́ kú ẹ̀ o. Lẹ́yìn kó wọ sáàt, kó dẹ̀ ró ìró sísàlẹ̀ báwọn Ethiopia bó ṣe máa ń ró ìró láìsí obìnrin. Bẹ́ẹ̀ ló ṣe lo ayé ẹ̀ o. Ànábì ò takò o. Níjọ́ tá Ànábì wá jáde láyé sallallahu alayhi wa sallam, omijé gbojú everybody tó bá ṣe pa ikú láyé àbàbá Muhammadu, àbàbá Muhammada, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì, àwa ò bá kan láyé mọ́. Taureta ti Musa o, Injila ti Isa, Sẹ́búrà ti Dáúdà, Àlùkùránì fóúnṣẹ́ ńlá. Nígbà tá Ànábì jáde láyé, wọ́n ní Bilal jáde pèrún kó tó di pàṣínkù. Ó pèrún, ó débi ashhadu anna Muhammad kò lè pé délẹ̀ tó rẹ́ni Muhammad náà ní wò lẹ̀ yìí. Ó bu ẹkún, ó pèrún yẹn lẹ́ẹ̀kejì, ó pé tì, ó pè lẹ́ẹ̀kẹta, ó pé tí ọ̀tọ̀ lẹ́ni tó parí ìrun ńjọ́ náà. Ńjọ́ náà ló ti kẹ́rù ẹ̀ o. Ó lóun ń lọ, ẹni tóun torí ẹ̀ dúró, ẹni tó lóore jù láyé lòun ti sọnù yìí. Kò sí tóun ṣe mọ́ nílùú onílùú, òun náà nílùú tòun. Ọ̀pọ̀ ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ẹ́ ni ló fi dúró dìgbà tí wọ́n yan Abubakar. Wọ́n yan olórí tán báyìí, ó kẹ́rù ẹ̀ ni. Ó kọ́kọ́ gba Tọ́kì lọ. Ó kó gbogbo ọmọ ẹ̀, ó kó gbogbo ọ̀ràn ẹ̀. Àgbà wa ka mọ́ Tọ́kì, àìsàn ka mọ́ Tọ́kì. Ó ní tó wọ òun ni kóun kú sínú ìlú òun. Àmọ́ wọn ò rò pé Ọlọ́run fẹ́ gbà. Ìyàwó òun àtọmọ ẹ máa lọ sí Ethiopia. Tẹ́ ẹ bá dé Ethiopia, ẹ béèrè ìlú báyìí, ẹ béèrè fámìlì báyìí. Ẹ jẹ́ kán mọ̀ pé ọmọ wọn tán kó lẹ́rú jọ sí ẹ̀yìn ìran wọn ni. Ẹ padà, ẹ gbọ́dọ̀ gbé láàrin wọn bí. Ẹ̀sìn lójọ dà wá pọ̀, àìsìnràn kan náà. Ẹ padà, gbogbo ẹbí Bilal padà sí Ethiopia. Kò pẹ́ sígbà náà lọ jáde láyé nílùú Turkey. Ìyẹn ń túmọ̀ sí pé àyà Quran tó sọ fún wa wípé, ìyẹn ní Quran chapter 49 verse 13. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Inna akramakum 'indallahi atqakum. Ọlọ́run ní ẹ gbọ́, èmi Ọlọ́run dá yín látara bàbá kan ìyá kan lọ́sẹ̀ gbogbo yín sílẹ̀. Ní tí ń jẹ́ ènìyàn, humanity. Tẹ́ ẹ bá ti rántí bàbá kan ìyá kan, ọ̀kan ní gbogbo yín. Àmọ́ o, waja'alnakum shu'uban. Almighty Allah created us, made us nation upon nation, tribe upon tribe, different nation, lita'arafu, just for us to recognize each other. Inna akramakum indallahi atqakum.
the most nobles among you at the sight of Almighty Allah are the just one, are the pious one. Ọlọ́run ní ẹ gbọ́, mo dá yín ní ìran-ìran, mo dá yín ní ẹbí-ẹbí, kẹ́ ẹ lè dára yín mọ̀ pé àwọn ti wà ní dátì ẹ mọ̀ bí àṣà ayé òde òní. Akéógbà Gold ọmọ Akéógbẹ̀rú, mo dáran Yorùbá mọ̀. Inú mi máa ń dùn pé mo jẹ́ran Yorùbá. Mi ò regret ẹ̀rí láyé. Ìran tó dáa níran Yorùbá. Mo jẹ́ Mùsùlùmí. Wọ́n bí àwọn tí wọ́n bí mi, wọ́n bí wọn sínú Islam. Ìran Yorùbá níran mi, wọ́n bí wọn sínú Islam. Ká dúpẹ́ lọ́dọ̀ Olúwa ọba Àlùkádírì. Ọba náà ló ṣògo, ó ṣògo dára. Wọ́n bí wa Mùsùlùmí, ó ní Mùsùlùmí ó bí wa. Ó ṣàwọn ẹlòmíì wọ́n kọ̀ tọ́ Ọlọ́run. Àṣetánì ló pè wọ́n tí wọ́n sì jẹ́ pé tí wọ́n fi ìyapa sẹ́yìn délé wàrà. Ó wá tọ́ sí ká mọ̀ fún bó ta wá lọ́rẹ. Ká tijú, ká bẹ̀rù, ká ṣe dáradára. Ojú tí ò sí tìjú ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtìjú ló pàdé fẹ́ni ata lọ́rẹ. Kí ni tí mo sọ débẹ̀? Ìran tọ́lọ̀ ń dáhùn kálukú. Ọmọ ìyá mi, ẹ̀sìn wo lọ gbà tó fi sọ pé ìran rẹ báwo? Ẹlòmíà ní bí gbogbo ilẹ̀ Yorùbá bá lè bàjẹ́ ó bàjẹ́, àní kẹ́sìn Ọlọ́run ọmọ bàjẹ́. Ó yẹ kán lọ ṣe factory fitted ọpọlọ ẹ̀. Méjèèjì ni ó gbọ́dọ̀ bàjẹ́. Jẹ́ fún example kan kó o lè mọ̀ wípé ìran rẹ pàtàkì sí ẹ torí ẹ bá pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 2017 láàrin ilẹ̀ Saudi Arabia àti Qatar. Saudi Arabia rí i pé àwọn ìjọ kan tí wọ́n lè dá ìjọ terrorism sílẹ̀ láti wá kógun ja ilẹ̀ Saudi Arabia wọ́n ń ṣe pẹ̀lú ilẹ̀ Qatar. Wọ́n wọ̀ ní wọn ò gbọ́ nínú Ramadan náà ni o. Wọ́n gbé géètì wọn, gbogbo géètì ẹyọ kan tó líǹkì Qatar mọ́ Saudi Arabia tó jẹ́ ọ̀nà ilẹ̀, wọ́n ti géètì yẹn pa. Wọ́n wá ti gbogbo bọ́dà wọn. Àwọn ọ̀fẹ́ rí ti ń jẹ́ Qatar mọ́ nílùú àwọn. For now, this is a sovereign state. Ìlú tó dá dúró lélẹ̀. Gbogbo ilẹ̀ Lárúbáwá pè wọ́n o. Bahrain ní support Saudi Arabia, wọ́n jọ ṣe ni. Ẹ lọ ka ìtàn yẹn lórí internet. Gbogbo ilẹ̀ Lárúbáwá ni ẹ sọ fún Saudi Arabia pé innamal mu'minuna ikhwa, ọmọ ìyá ni wá. Kí ló dé tó fẹ́ tilẹ̀kùn mọ́ ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn? Ẹ wá gbọ́ nǹkan tí ẹni tó jẹ́ foreign affairs minister ní tó sọ lédè Lárúbáwá kí n má gbàsìkò. Ẹ jẹ́ n sọ tó sọ lédè òyìnbó. Ó wá ní it's necessary to protect our land from what we consider a national threat. This is a sovereign national state. It's our country first, then brotherhood in Islam comes second. Gbọ́rọ̀ yẹn yé. Pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ pé ẹ fẹ́ bàlú wa jẹ́, ìlú wa lákọ̀ọ́kọ́ protect náà o. Nígbà bá protect ìlú wa tán á ṣẹ̀ṣẹ̀ máa rántí pé ọmọ ìyá lélẹ̀. Innamal mu'minuna ikhwa, ọmọ ìyá nínú ẹ̀sìn yóò máa wúlò níwọ̀n ìgbà tí àlàáfíà bá wà, tí ò sí crisis, tí ò sí pé nìkan rẹ́ nìkan jẹ, tí ò sí pé nìkan jàǹbá ìran kejì, tí ò sí pé nìkan try pé kí ìran kejì ọmọ exist mọ́, tí ò sí pé nìkan gbìyànjú láti gba ilẹ̀ ìran kejì. Ọlọ́run tó dá wa ní ìran ọmọ tí ń ṣe. Odidi 3.5 years ní Saudi ní ẹ fi tilẹ̀kùn mọ́ Qatar. Wọ́n dẹ̀ fún wọn ní condition kan tó open nẹ̀ gbogbo tí ń jẹ́ ìran Lárúbáwá tí wọ́n jẹ́ Mùsùlùmí ní ẹsẹ̀ méjì lò tí wọ́n bẹ Saudi Arabia. Wallahi àfìgbà tán tó ṣe tí wọ́n ní wọ́n ṣe o. Wọ́n ní kán lọ disassociate ara wọn pẹ̀lú àwọn group kan náà. Ìkejì, Al Jazeera àwọn ọ̀gbọ̀dọ̀ gbọ́mọ́ lásìkò yẹn. Kò tí ẹ gbọ́dọ̀ gbé kankan nípa ìlú àwọn. Torí pé ó ń ba ìlú àwọn jẹ́. Gbogbo tí Saudi fẹ́ ni wọ́n ṣe lẹ́yìn ọdún mẹ́ta àbọ̀. Àìmọye shortage tó bá wọn. Torí wọ́n wà ní orílẹ̀-èdè tí ń produce nǹkan kó lọ sílẹ̀ Saudi Arabia fáwọn alálàájì àtàwọn ní umra. Wọ́n padà sẹ́tù ẹ̀, wọ́n wá dọmọ ìyá padà. Ẹnìkan wà láàrin àwọn méjèèjì dé ni. Ó lè débi pé ààrẹ Amẹ́ríkà bá wọn dá sí wọn wẹ̀yìn ní 2017 lọ check record. Wọ́n ní kò sí ní tó jọ àfi tí wọ́n bá ṣe ń táwọn wí yẹn tó máa ṣú àwọn pé ìlú àwọn safe. Akéógbà Gold ọmọ Akéógbẹ̀rú ilé mi béèrè lọ́wọ́ yín jọ sí pé sáà safe ṣebí ńlẹ̀ dá wàhálà sílẹ̀. Ẹ dá wàhálà sílẹ̀ lọ́tún, ẹ dá wàhálà sílẹ̀ lósì. Ẹ rí pé Akéógbà Gold ọmọ Akéógbẹ̀rú ti padà sórí iṣẹ́ tọ́lọ́run gbéran.
iṣẹ́ tọ́lọ́run gbéràn mi ló ń lọ̀rọ̀ àlàáfíà, ó ń lọ̀rọ̀ ìlú mi, ó ń lọ̀rọ̀ orílẹ̀-èdè mi, ó ń lọ̀rọ̀ gbogbo mùsùlùmí àtàwọn tí kìí ṣe mùsùlùmí. Nígbà yẹn wọ́n dé àwọn èèyàn sí mi kán máa búlì mi gan láti wọ́ mi kúrò níbẹ̀. Ìtara àwọn bàbá nínú ẹ̀sìn àti ilẹ̀ Yorùbá tí mò ń jà tẹ́mi gan fi dìrẹ́ tí mo fi kúrò lórí nǹkan tí mo gbé dání, mi ò mọ̀gbà náà tẹni tí ó parí ìjà fi wá dẹni tán gún nígò. Bẹ́ẹ̀ni kan náà tó wá jáde ń sìn tí ń sọ nǹkan kan akéwògbà góòlù ọmọ akéwògbẹ̀rú ọmọdé sí kankan máa láàyò lè dágolè mọ́wó mi fi jọ rin wá ẹ̀jẹ̀ mọ́ra táyì. Ẹni orí ẹ̀ bá pé tó bá gbọ́ lọ́ngbọ́ wọn gbọ́dọ̀ gún nígò lójú kan náà lẹ́ẹ̀mejì. Ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu akéwògbà góòlù tẹ́ nígbàgbọ́ sí mi, tẹ́ bá rẹ̀ nìkan tán bá sọ nǹkan pa mí, ẹni tó bá ní mo ṣẹ̀hún ẹ bá ń bẹ pé kó má bínú. Kódà gbogbo ẹni tí ń rò páwọn ṣèkànú ayé akéwògbà góòlù ẹ̀ ṣèkà, Ọlọ́run lò yín fún sábàbí kan ni. Kò sẹ́ni mo rí inú yín tí mi ní kí. Mi ò bẹ́ nìkan jà, mi ò bẹ́ nìkan bínú. Gbogbo ẹni tó bá ní mo ṣẹ̀hún kó má bínú, ẹni tó bá ní nkíhun kó má bínú, ẹni tó bá ní ó ṣe kinní kan kó má bínú. Gbogbo ọ̀nà náà fi bá mi jà, Ọlọ́run ló ní kí n strong. Kódà wọ́n ṣe débi pé wọ́n fẹ́ dá ẹ̀yìn ìlú Ìbàdàn kọ mi, Ọlọ́run ló ní kí n strong. Ọwọ́ wá sí gùn mi tí mo ṣe pé are we safe tí mo tún repeat. Ẹ̀yin náà rí nǹkan tuntun ti bẹ̀ jáde ńsìn. Kódà ẹni tí mi ò ṣẹ̀ lọ́wọ́, mi ìṣẹ́ lẹ́sẹ̀, mi ìṣẹ́ anything tó bá sọ anything. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbìjà mi, tẹ́ ń comment, Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa. Àmọ́ o, ẹ bá mi sọ fún everybody pé àló ní ọmọ bínú. Màá ṣe bẹ́ẹ̀ ní tìtorí pé onílàákàyè tí ń ràjò kò gbọ́dọ̀ sọ kò lu arọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà o. Bí bẹ́ẹ̀ kọ́ kò ní débi tí ń lọ o. Kí ni nǹkan tí mo sọ débẹ̀? Wàdàmà tàwálà wàkúdìmọ̀ àtà wàlá yẹsìlò àìṣù ìlà àbìdá. Ẹ jẹ́ àgbàgbé tó ti kọjá lọ tá a bá fẹ́ unity nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn tó bá jẹ́ pé lódodo là ń wá àlàáfíà. We can win bandit in the midst of division. Bá a ṣe pínra wa yẹlẹyẹlẹ yìí, a lè win ní ogun àwọn bandit. Èmi tí mò ń pariwo ẹ jẹ́ ká ṣọ̀kan, ẹ rí bá ṣe ń gbé ogun tì mí lọ́tùn lósì ni. Ìyẹn ni gbogbo Yorùbá fi gbọ́dọ̀ dúró lọ́kan pé a ní bára wa jà. Gbogbo àwọn tó ń bú ẹ̀sìn ara wọn, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ń bolẹ̀ wà. Ẹ wá já ṣe symposium, bá dẹ̀ ṣe ìjókòó ńlá kan tí ó kó gbogbo èèyàn pọ̀. Ẹ já ṣe nǹkan kan kí gbogbo wa kájọ agree. Mọ́ bú ẹ̀sìn wọn mọ́, ẹ̀yin náà mọ́ bú ẹ̀sìn wọn. Tí ò bá rí bẹ́ẹ̀, ẹ lọ wo gbogbo àwọn tán àtáàkì ẹ̀sìn ẹlòmíì, ẹ lọ gbé fọ́tò wọn bí wọ́n ṣe rí kán tó bẹ̀rẹ̀ sí àtáàkì àwọn ẹ̀sìn ẹlòmíì o. Àpò ara wọn ló ń kálukú ń jà fún, wọn kí àbílẹ̀ Yorùbá bàjẹ́. Ẹ lọ wo fọ́tò wọn bó ń kálukú ṣe rí kán tó bẹ̀rẹ̀ sí bú àwọn èèyàn, kán tó bẹ̀rẹ̀ sí àtáàkì ẹ̀sìn. Ẹ̀rẹ̀ ẹ̀kẹ́ ẹlòmíì tó ti papò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ lọ wo wọn nísìn, ẹ̀kẹ́ wọn ń dán ní bí gbàbára. Wọ́n ti jẹun, wọ́n ti yó, bí ìdun ni wọ́n mu ẹ̀jẹ̀ wa ni. Ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlẹ́sìn Christianity, ẹlẹ́sìn traditionalist. Tá a bá ṣe sùúrù, tá a bá continue sí bú ẹ̀sìn ara wa, wallahi àwọn bandit tí ó wọlé sí wa lára o. Tí ò bá ti sí unity, wọ́n á rọ́nà wọlé o. Níbi ká dúró lọ́kan, wallahi làkọ́kọ́ ogun tá a ṣe o. Bá a bá dúró lọ́kan, ká ríra wa nírìí pé ẹ̀hẹ́ bó o bá jẹ́ babaláwo, èmi kọ́ lọ́lọ́run tí ń dájọ́ rẹ̀ Ọlọ́run ní ọ̀dà. Ọmọ ìyájọ́ ni wá nílẹ̀ Yorùbá, bọ́ọ̀ nílùú yóò ṣe ní bàjẹ́. Báwo l'economy wa ó ṣe grow? Kí ni future àwọn ọmọ wa? Bọ́ọ̀ bá jẹ́ lẹ́sìn Christianity, o kì í sọ̀tá mi. Ìran kan náà ni wá. Ọlọ́run tó ní kájọ máa sọ èdè kan náà pọ̀. Ó ní lítà àrọ́fù kẹ́ ẹ lè recognize ara yín pé kan náà ni yín. Ní Kùránì wí, kí ló fẹ́ sọ mí dọ̀tá ẹ? Bọ́ọ̀ bá jẹ́ Mùsùlùmí, ìkan náà ni wá. Tá a bá unite lórí àlàáfíà, a ní lè fèsì ogun bandit tí ń bẹ ńlẹ̀ yìí o. Àfi ká ṣọ́ra dáadáa, ká tètè mógun pọ̀n. Alátẹ̀gùn tó ká sọ ní yàrá ọ̀rẹ́ mi, ẹni tó wọ́ tí ẹ má sùn lọ, ẹni tó wọ́ tí ẹ má sùn lọ, ẹni tó wọ́ tí ẹ má sùn lọ, wọ́ tí ẹ má sùn lọ, ẹni tó wọ́ tí ẹ má sùn lọ. Nǹkan ṣe ilẹ̀ Yorùbá tó pọ̀. Ẹ dákun 95% àwọn ọba tá nílẹ̀ Yorùbá, tá a bá fẹ́ sọ̀rọ̀ pé àwọn leader Yorùbá, àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá, a lè ṣe ká mọ̀ mú àwọn ọba. Bẹ̀tẹ̀ àwọn olóṣèlú ti mú àwọn ọba bábẹ́ in one way.
gbogbo ọba ló ní nǹkan tí ó gbà lọ́wọ́ olóṣèlú. 95% àwọn ọba wa ló ti wà politicize, wọ́n ti wà dollarize, àpò ńkálukú ti kún, bó ńkálukú ó ṣe rówó ní wá kiri, kò sí ní tí ń jẹ́ culture mọ́ lọ́dọ̀ ẹlòmíì. Ọba mi ọmọ nǹkan kan pa culture lẹ Yorùbá, owó ló ńkálukú ń wá, business ló ńkálukú ń wá, ọkẹni tó protect ọmọ mẹ̀kúnnù. Àwọn olóṣèlú ìwọ̀nba ni wọ́n lè ṣe mọ́, torí àwọn náà mọ̀ pé láàrin àwọn àta àwọn tí wọn kó bandit wọ̀lú, wọ́n mọ̀ pé apá kan àwọn olóṣèlú ni o. Ẹ lọ wo ntẹ́nìkan sọ nígbà Buhari lọ tàbí gbà tí ń bẹ̀. Ó nígbà táwọn fẹ́ dìbò àkọ́kọ́ Buhari là ń kọ́kọ́ kó àwọn kan wọlé láti wá dìbò ìfẹ́ fún àwọn dẹ̀ kó ban fún wọn. Ẹ lọ ka ìtàn yẹn bẹ́ẹ̀. Àwọn yẹn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ tí wàhálà yẹn wá ti boomerang lẹ́nu. Bó la ṣe fẹ́ ṣẹ́gun nílẹ̀ Yorùbá? Olórí wo ló wà nílẹ̀ Yorùbá? Dé Yorùbá ò kì í rìtáyà ara wọn. Báwọn olórí kan bá ti dàgbà dé level kan, ẹ jẹ́ kán jókòó kán máa advice lókù. Gbogbo àwọn olórí tí wọ́n fẹ́ lo analog ideology, àwọn náà wọ́n tó fẹ́ pera wọn lólórí. Ehoro ajá àwòyí ló mọ ehoro òwòyí lé. Ayé ti kú láyé sùúrù bíi táyé jọ̀hún. Ayé ti da yóò fire for fire, ẹjọ́ fèsì ara yín, ẹni Ọlọ́run bá ní kó ṣẹ́gun. Ìran kálukú tí ọba ti jọ́ lójú, wàláhì wọ́n jẹ ìran yẹn máa yẹ o. Ẹ lè rí nù ran Haúsá láyé kọjáde kọ́ máa sọ pé bílẹ̀ Haúsá ọba bàjẹ́ ó bàjẹ́. Ẹni ṣé kò sí Christian nílẹ̀ Haúsá ni, tí ò sí traditionalist nílẹ̀ Haúsá ni, wọ́n mọ̀ bá ṣe manage ara wọn. Nǹkan méjì ni wọ́n fẹ́, má bú Muhammad, má sì bú Allah. Bó bá ti ṣe méjèèjì ẹ̀sìn tó wù ọmọ ṣe nílẹ̀ Haúsá, ẹni ó bá dẹ̀ gbé àárín wọn náà yóò ti mọ̀ yí pé eléyìí ti di òfin láàrin wọn. Má dán wò. Nílẹ̀ Yorùbá, bó la ṣe fẹ́ unite? Gbogbo àwọn tí ń bára wọn jà, ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n. Ẹ dákun ẹ parí ọ̀rọ̀ yìí. Christian ni ó mọ̀ bú Mùsùlùmí mọ́. Mùsùlùmí ó yẹ bú traditionalist ó yẹ tọwọ́ bọ ìwé ẹ̀sìn. Tá a bá continue báyìí, wallahi a lè unite tálkì àwọn Ọlọ́run fìdí o. A lè unite because religion is an opium of the people. Ẹ̀mí tó gbé wa ró lẹ̀sìn lọ lọ́mọ. Àfikún kálukú ṣẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ má dẹ̀sìn pọ̀, má fẹ̀sìn tiẹ̀ disturb mi, má jẹ́ mi náà o. Níjọ́ wo la tó fẹ́ ní àgbààgbà ńlẹ̀ Yorùbá? Ẹ dárúkọ àwọn àgbààgbà tí wọ́n ṣẹ́kù ńlẹ̀ Yorùbá tí wọ́n lè kojú tí ń bẹ ńlẹ̀ yìí. Àfi káwọn tí wọ́n sì wà at the age of 50 to 70 nísìn kán gbà pé àwọn bàbá yìí ti gásẹ́ láwọn lórí. Káwọn náà tètè dìde kán ráìsọ. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí. Ẹni ó bá fẹ́ jàjẹ̀sìn kó kó ńlẹ̀ Yorùbá, kọ́kọ́ níbi tí wọ́n bá ti ń jàjẹ̀sìn. Àwa ìjàjẹ̀sìn ńlẹ̀ Yorùbá, ọ̀kan náà ni gbogbo wa. Àti Mùsùlùmí àti Christian àti traditionalist, ọ̀kan náà ni gbogbo wa. Àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn, mọ implication ni pé àwọn ọmọ wẹrẹ yẹn tán bá release wọn. Àwọn ọmọ kéékèèké náà people yìí ní indoctrinate. Wọ́n pè wọ́n wọnú iṣẹ́ burúkú yẹn ni, so that yóò easy fáwọn ọmọ wẹrẹ tí wọ́n train dàgbà láti wá attack ìran Yorùbá lọ́la. Ẹ̀yin ò ronú lọ bẹ̀ ni. Àwọn tí wọ́n attack North lẹ́ni, ṣé mọ̀ pé àwọn tí wọ́n ti kó bíi 15 years ago, àwọn ọmọ kéékèèké tí wọ́n dàgbà sínú igbó, àwọn ni wọ́n bí ẹni burú jù nísìn torí training tí wọ́n fún wọn nìyẹn. Ntí wọ́n bá kọ́ wọn lè change ẹ̀. Ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Number 2, tó yẹ kí Mùsùlùmí, tó yẹ kí ìran Yorùbá, tó yẹ ká ṣe, mo béèrè, mo ní bo làwọn àgbààgbà kù. Hàn wo ni wọ́n pè seminar yìí tá a ti fi ríra wa jọ? Hàn wo ni wọ́n pè conference yìí tá a fi ríra wa jọ? Hàn wo ni wọ́n ṣe symposium tá a fi lè jọ discuss ní tó ń dùn mí ní tó ń dùn wọ́n ni? Táwọn tí wọ́n ń fẹ̀sìn jẹun lára wa bí ìdùn yìí, ká lè gba ìjẹkù lọ́wọ́ wọn. A lè unite, a lè cooperate. Mùsùlùmí, Christian, traditionalist, ẹni ọba bú ẹ̀sìn nínú Mùsùlùmí, a mọ̀ pé ní pé ẹ máa bọ̀, ilé rẹ̀ ni, ẹ fà lọ́lọ́pàá lọ́wọ́. Ẹni ọba bú ẹ̀sìn nínú Christianity, ẹ máa bọ̀, ọ̀dẹ rẹ̀ ni, bàbá rẹ̀ ni. Ẹ má bú ẹ̀sìn wọn o. Ẹ má bú Jésù, ẹ fà lé ọlọ́pàá lọ́wọ́, ẹ fà lé ẹjọ́ lọ́wọ́. Ẹni ọba ṣe bẹ́ẹ̀ nínú traditionalist, ilé ẹni, ọ̀dẹ bàbá ẹni. Níjọ́ abá tó ṣe yẹn látò ní peace. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán báyìí ni ọ̀rọ̀ ẹnu ò lè change kíní yìí mọ́. Torí bí táwọn èèyàn bá ti ń rí owó, kò sí tó lè ṣe á difficult láti gbà lọ́wọ́ wọn. Majority wọn ò níṣẹ́ kankan lọ́wọ́ tí wọ́n fi dolówó. Wọ́n tún wá ready láti kúrò ńbẹ̀. Wọ́n ti gbàgbé pé ojú kòkòrò ló máa ń mú eṣinṣin. Ó fẹ́ tọ́ díẹ̀ wò lára oyin ló fi balẹ̀. Ó dìgbà bá kú bẹ̀ kó tó kúrò. Ìran Yorùbá, ẹ já dìde.
ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ lọ́lọ́run fẹ́ Muhammad tẹjọká Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa o kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Àṣìsọ ọ̀rọ̀ ni ká máa sọ wípé gbogbo ẹni tí ń bẹ ní òṣèlú léèyàn bú wọ́n lè má ju 30% lọ. Àwọn kan bẹ tẹ́ ń bẹ ní òṣèlú tó jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yóò dùn mọ́ wọn o. Àwọn náà rédíkà burúkú làwọn náà tó bá dọ̀rọ̀ dùn wọn o. Ẹ sáré wọn jọ kó kálukú jọ kájọ fara wa ní tẹ̀tẹ̀ tí àwọn pípù yìí bá ti mọ̀ pa unite wà láì wọn ní wọ̀lúwa. Wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìjà ìsìn bẹ láàrin wa ní a fi ń wọlé Yorùbá. Ẹ̀yin Yorùbá ọba ẹ dìde, ẹ̀yin Nàìjíríà tí ń bẹ ní USA sẹ́rí tí ń ṣẹlẹ̀ bọ̀. Trump ti ní gbogbo ẹni tí ó bá gba green card kó padà lù ẹ̀ kó lọ tòwé ẹ̀ wá. Kí ni dọ́gbọ́n ṣe yẹn ó fẹ́ lé àwọn èèyàn kúrò l'Amẹ́ríkà. Ní tí ń ṣẹlẹ̀ bọ̀ nìyẹn. Ẹ̀yin ta kété nítorí ibẹ̀ yẹn rọ̀ yín lọ́rùn Ọlọ́run dẹ̀ ní fara nìyín bẹ̀. Bẹ́ẹ̀ ilé tẹ́ padà sí náà nìyí. Ẹ ṣe jájọ corporate kájọ ronú. Ẹ dá forum sílẹ̀, ẹ dá group sílẹ̀, ẹ action la need. Báwo la ṣe wà lálàáfíà tán fi ní pa ìran wa run. Àwọn tribe kan ti parun láyé o. Mo lè ka 7 tó jẹ́ pé wọ́n exist tẹ́lẹ̀ tí wọ́n sì mọ́ o. Irú nǹkan báyìí lọ paru tribe yẹn run. Another point kí n má pọ̀ lọ́rọ̀. Ẹgbẹ́ yín tẹ́ jẹ́ leaders. Ẹ lọ gba kíní kan gbà wá tá jẹ́ran Yorùbá. Kò sẹ́ni tí ó fight fẹ́nìkan mọ́ bí abádé yìí o. Ó kálukú fight fúnra ẹ̀. The first law of nature is self-survival. Sáwọn tí ń jà sí PDP, APC, ADC, ACN tí ń gbára wọn jà yìí sẹ́ni wọ́n rojú àánú ṣe kìíní kan. Ní tó wà burú ń bẹ̀ ni pé ètò ààbò Nàìjíríà gan ó ti wà corrupted. Nígbà tí wọ́n ti ń kó àwọn bòkóbòkó tí àwọn Boko Haram tí wọ́n repent tí wọ́n ti ń kó wọn sínú iṣẹ́ ọmọ ológun ló yẹ ká ẹ ti mọ̀ wípé wọ́n ní ṣe nǹkan tí ó tako àwọn èèyàn wọn tí wọ́n kò nógbó láíláí. Majority kidnapping from ọ̀pọ̀lọpọ̀ investigation ń lọ́wọ́ àwọn tí wọ́n ní wọ́n mọ̀ sọ àwọn èèyàn nínú. Kódà mo wo fídíò kan tẹ́nìyẹn ní àwọn gan ni wọ́n ń pọ́ìntì ọ̀nà sóhun pọ́nà àbẹ̀yẹn ní kúló ń lọ tètè máa lọ. Ẹni ta ni kò gbani sílẹ̀. Kìíní yẹn ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn láti kékeré náà ti indoctrinate wọn kò lè tán nínú ẹ̀jẹ̀ wọn. Bá a bá ní ká forget àwọn leaders wa bí ìgbà tá a mọ̀ tá à ń ṣe ni o. Bó o láṣẹ yanjú àlàáfíà tó wà nílẹ̀ Yorùbá. Number 6 nínú nǹkan tó yẹ ká ṣe ẹ wá jábẹ àwọn ìjọba wa. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ọjọ́ wo lẹ tó fẹ́ wake up lórí ọ̀rọ̀ agriculture. Nílẹ̀ Haúsá àgbẹ̀ ní rí owó gbà jù lọ́dọ̀ ìjọba. Nílẹ̀ Lárúbáwá àgbẹ̀ ló ń rí owó gbà jù lọ́dọ̀ ìjọba. Nílùú òyìnbó àgbẹ̀ ń rí owó gbà majority ń tẹ̀yìn ń sanwó fún nígboro ọ̀fẹ́ lágbẹ̀ ń lò. Wọn ìgbowó ná lọ́dọ̀ àwọn àgbẹ̀ láwọn ìlú kan, wọn ìgbowó omi lọ́wọ́ wọn láwọn orílẹ̀-èdè tí wọ́n lajú torí pé mọ̀ yìí pé àwọn ni wọ́n ń bọ́ orílẹ̀-èdè. Gbogbo wa ò lè sá kúrò lóko tán. Bẹ́ẹ̀ níwọ̀n àgbà tí ò bá sí security tágbẹ̀ ò tún rówó dáko báwo lóúnjẹ ó ṣe sùn wá bọ̀. Mo ti sọ bí wá sí tí mo ṣe lọ. Níjọ́ Haúsá bá stop oúnjẹ tí wọ́n ń supply fúnlẹ̀ Yorùbá. Á dá nǹkan mọ́ o. Olówó ní dáko nílẹ̀ Haúsá. Ọ̀rẹ́ mi kan bẹ àjọ pàdé ní National Commission gbà kan Ọlọ́run gan. Ó fúnra ẹ̀ ló ń sọ fún mi yí pé so ní màálù tó lè bùn mi. Mo lẹ́mi náà ń sin màálù kò kàn pọ̀ ní. Ó ní mélòó ni mo ní. Mo bá sọ fún jọ́nà lọ mo ní tó 30. Ó ló dẹ̀ ń pera ẹ ní kíní tó dẹ̀ ní wà nípò. Ó ní màálù tọ̀hún lé ní 1000. Ó sì tó dáko tó pọ̀. Ó lẹ́yìn Yorùbá ìfìyà jẹra yín. Ó lẹ̀ dá ẹ̀ sin màálù ẹ̀ dáko àwálẹ̀ gbọ́kànlé ẹ̀ máa dìtà ìkí ẹ̀ máa pẹ́yìn lẹ́lájú. Ẹ̀yin lẹ́lájú ń bo. Ọmọ ìyá mi ẹja bẹ gbogbo gómìnà ẹja bẹ president Tinubu ọ̀rọ̀ agriculture lẹ Yorùbá yìí kan flush owó síbẹ̀ bẹ̀tí tí ń bàyàn nú jẹ́ jù ní pé àìmọye minister of agriculture tó ti kọjá lọ tó náà olóko ẹyọ kan ẹni a pè ní minister of agriculture tẹ́ẹ̀lì lókèjì ẹ̀ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan ẹnìkan wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ mo mọ oko ẹ̀ lọ rámúramú ní níjọ́ tá a bá tó lajú síbi eléyìí níjọ́ yẹn la tó fẹ́ ní fọkànbalẹ̀. Ẹ wá dákun ibi ọ̀rọ̀ wá dé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ ń bara yín jà tán ní kẹ́ ẹ mọ́ jà mọ́
tẹ́ láfi tẹ́ bá ba gbogbo Nàìjíríà jẹ́ la ilaha illallah. Ẹ̀yin ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá agbára náà dà ẹ jáde ìkànnù yóò tiẹ̀ lọ bá kó àwọn ọmọ wa kó kàn pàṣẹ kàn bandit ó sì máa bọ̀ gbogbo aláṣẹ ránkàdéédé níbo lágbára náà wà àwọn àfáà sàwámà àwọn pásítọ̀ ndómì àwọn babaláwo ṣàkárà lásán ńlọpàjùnú majority àwọn tí ń bẹ lórílẹ̀ ayé ń sìn ìbá gbọ́ nínú tàn àwọn tí ń bí àwọn tí ń ti kọjá lọ agbọ́ ìtàn baba Fadilat almarhum Fadilatu Sheikh Kamaluddin Al-Adab rahimahullahu rahmatan wasi'a omi wọn ní lọrin bàbá bọ́ sí yídì níbi tí a ti yan náfìlà pẹ̀lú gbogbo aráàlú bàbá ní Ọlọ́run tó bá jẹ́ pé ńjọ́ mo ti dáyé mi ò gorí ìyàwó kankan rí yàtọ̀ fún ìyàwó mi rọ̀jò fún wa wọn délé ńjọ́ náà tó mi fi dé bàbá Sheikh Adam Abdullahi Al-Alori nígbà ogun wẹ́ẹ̀tì ẹ̀ tí bàbá ń ṣe wáàsí tó le débi pé ti tágẹ̀tì bàbá pé tọwọ́ bàbá ẹmu bàbá jáde dráìvà wọn bẹ láyé dòní bàbá ìmáàmù lẹ́gbàá wọ́n jáde wọ́n kọjá láàrin sójà wọ́n kọjá láàrin àwọn tí ń wá wọn kiri àwọn ganan tó ń ṣínà fún wọn ẹ lè rí àfòsẹ lọ́wọ́ àwọn bàbá yìí ẹ lè rí nǹkan bú kan lọ́wọ́ wọn bet àwẹ̀ sàrà wọn discipline ara wọn ma taqarraba ilayya abudi bi shay'in ahabu ilayya mimma aftaratuhu ilayhi nto Ọlọ́run ti sọ àṣírí nto lè sọ yín di wòlíì àfáà mélòó ní gbààwẹ̀ tatawu mọ́ àfáà mélòó ní ó lè báyàwó níyàwó lò pọ̀ àfáà mélòó ńlọkàn tó lè sọ yí pé àárín mi àtọlọ́run kọ́lọ́run wọn dáa níbo tó ń bá jẹ àràmù nítorí tí ń bẹ láyé àfáà mélòó ní ọ̀jẹ̀ran ọmọ nìkejì lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ló kó àṣẹ kúò lára àwọn àfáà bó ti kó kúò lára àwọn àfáà mùsùlùmí ló kó kúò lára àwọn àfáà Christianity bàbá Mósè Orímọládé àbí bàbá Mósè Babalọ́lá tí bá pe orúkọ wọn dáadáa tí wọ́n ṣe crusade ní Èkìtì àtọ̀ṣun Christian ní ààwẹ̀ ní bàbá yẹn fi ṣẹ́gun oṣó ló fi ṣẹ́gun àjẹ́ nígbà ayé colonial ebi arrest bàbá yẹn ti rán bàbá yẹn lẹ́wọ̀n oṣù 6 bàbá yẹn tún dọ́gba ìwọ̀n tán ó tún ṣe bẹ̀bẹ̀ lọ́nbẹ̀ ni pẹ̀lú agbára Ọlọ́run tọ́mọ tí ń bẹ lára ẹ̀ mélòó pastor ló lè fọlọ́n búra lẹ́nìí pọ́n ò ní nǹkan míì tó ń dàpọ̀ mélòó yín ni ò ní nǹkan tó rí mọ́ church ẹ̀ mélòó yín ni ò ní nǹkan míì tí ń pè lẹ́yìn Ọlọ́run rẹ̀ ẹ ti ń sin Ọlọ́run pẹ̀lú mámónì agbára ti tán lára yín lẹ́yìn díẹ̀ àwọn tí wọ́n jẹ́ wòlíì Ọlọ́run wọ́n kéré jọjọ àwọn àfáà mùsùlùmí òdodo wọ́n kéré jọjọ ẹ wá jábọ́ sórí àwọn traditionalist táwọn náà ń halẹ̀ òka tí ń halẹ̀ ìgbàdí agbára náà dà ìbá gbógun àdùbí ìbá gbọ́ ìtàn ogun àdùbí agbọ́ ìtàn ogun ìjàyè tí wọ́n lọ́pọ̀ ìjàyè ló lè ròyìn èyí táwọn bàbá wa lò láyé ìjọun tí wọ́n pé koríko dìde mèrùwà dìde tí àwọn koríko sì di sójà bá ṣe bá nù tàn tí wọ́n ń jà tá ní lọ́wọ́ nù yín má lé ní o mo bí yín ni mo challenge yín ni o jáde wá practice ẹ̀ kárí kò yé dayeru kò yé halẹ̀ kí kò yé máa fìdí fọ́gbà kí empty barrel ní gbogbo àtàfà àti pastor àti babaláwo dà àmójútó ń tá a gbé dánimọ̀ afẹ́ jayé afẹ́ sọ̀run àwájá ìyẹn ò já mi lè kà ṣe àwọn tí wọ́n jẹ́ babaláwo òdodo omi wọn lásọ méjì tẹ jáde láyé àwọn àfáà mùsùlùmí tààrà omi kò wọn ọ̀rá sọ méjì sí lọ́rùn agbára ni wọ́n wá látọ̀dọ̀ Ọlọ́run àwọn pásítọ̀ gidi omi ò ní kẹ̀kẹ́ tẹ jáde láyé kò sí ní tó burú tààtà ń bẹ láyé lónìí òní bẹ́ẹ̀ ẹ ti sọ agbára nù níbo lágbára náà wà mọ́ ẹ jẹ́ nìkan jáde kó ṣe bíi àtà òfin gálà tó ṣẹlẹ̀ nígbà ayé Queen of England tó wá ṣàbẹ̀wò sí Nàìjíríà láàrin January 20 to February 15 1956 tó wá ṣàbẹ̀wò lọ́dún náà lọ́hùn ẹ lọ kàtàn ẹ lọ kan tó ṣẹlẹ̀ àwọn ìgalà ìran Yorùbá ní ìgalà o èdè ẹnu wọn is up to 60 to 70% lexicon tó jọ èdè Yorùbá nínú èdè ìgalà torí ìtàn wọn sọ yí pé ọmọ Odùduwà làwọn lọ́dọ̀ wọn nígbà títàn Yorùbá ti tọ̀yọ́ sọ wípé Ọ̀rànmíyàn nígbà tó ń lọ sí Benin ń ló fẹ́ yàwó kan sójú ọ̀nà ń ló lóyún ló bímọ ló bí ẹni tó dá ìgalà sílẹ̀ ìran Yorùbá ni wọ́n mọ ibi tí wọ́n tó wọn mọ́ lẹ́nu ẹni tí wọ́n pè ní Ata of Igala àmẹ́ ọ̀bọ tí ń bá porúkọ ẹ̀ dáadáa ẹ̀yin lẹ́mọ̀
òun ni wọ́n pè sí meeting níbi tí queen ti wà, Queen of England. Wọ́n wá ní kí gbogbo ọba ó máa kọjá kó máa sí fìlà. Gbogbo ọba ilẹ̀ Haúsá tó wéra wà níjọ́ náà wọ́n sí fìlà fún queen. Wọ́n sì ń tẹ̀ níwájú ẹ̀. Wọ́n ní kó wọn sí fìlà, ó lóun ò ní sí. Wọ́n ní kó sí, ó lóun ò ní sí. Ó ní sacrilege ni tó ń bá sí fìlà òun. Nǹkan ó ṣẹlẹ̀ o. Nígbà tí wọ́n fọ́ọ̀sì ẹ̀ táwọn sójà dúró lẹ́gbẹ̀ẹ́, ó pe ọba of Benin tó believe ọmọ ìyá làwọn pé dúró tì mí bíbá. Ọba of Benin dúró tì. Bó ṣe sí fìlà adé tó dé sórí nù, oyin bolẹ̀ ni. Oyin ta queen, ó ta sójà òyìnbó, ó ta sójà Nàìjíríà, ó ta gbogbo àwọn ọba pátá tí ń bẹ́ẹ̀ gbogbo ọ̀lú dàrú ní Kaduna lọ́dún náà lọ. Oyin ló tú everybody ká. Inú bá bí ìjọba, wọ́n bá ní kán lọ arrest ẹ̀. Wọ́n rí arrest lóòótọ́, wọ́n fi handcuff sí kan. Wọ́n fi sínú ẹ̀wọ̀n, wọ́n ní kán lọ tì mọ́ sẹ́ẹ̀lì. Wọ́n tì mọ́nú sẹ́ẹ̀lì, driver rẹ̀ lòun ò ní lọ, ó ní máa lọ. Ìrìn 500 kilometers níbẹ̀ sí Kaduna, ó ní máa lọ. Tó o bá ti rìn, tó o bá ti rí atẹ́gùn tútù tó fẹ́ sí ọ, má wẹ̀yìn o. Bó ṣe lè wù kó rìn tó, má wẹ̀yìn. Àmọ́ tátẹ́gùn bá ti fẹ́ sí ọ ní pàkọ́, wẹ̀yìn. Ẹni ọba rí ń bẹ̀ kẹjọ máa lọlé. Ó rìnrìn bí wákàtí 3 látẹ́gùn fẹ́ sí ń pàkọ́. Ó wẹ̀yìn báyìí, ẹni tí ń bẹ́ sẹ́ẹ̀lì lórí tó jókòó lẹ́yìn ẹ̀. Lọ́ba ní kọ́mọ́ nìṣó. Ìjà yẹn ni àwọn colonial ní bàjá. Ó wá rí pé wọ́n fẹ́ pàlú òun run ló fi commit suicide. Pé tágbára ò bá kàrún, ìran òun ò ní bẹ mọ́ láíláí. Ẹ lọ kà nípa ẹ̀. Ẹ̀yin tẹ́ ń pariwo lẹ́ni, níbo lágbọ́n wà, níbo lóyin wà? Kí ló dé tẹ̀ sí sílẹ̀ sáwọn bandits? Táwọn bá níbọn ẹbẹ́ yìí lẹ̀ lágbọ́n. Ẹbẹ́ ẹlẹ́ ní ètí òní ètè ìjàn kí ń rí yàn àfẹ́rí. Ẹbẹ́ ẹlẹ́ lẹ́gbẹ́. Ẹ̀yin àfà, ẹbẹ́ ẹlẹ́ ní Kùránì, ẹbẹ́ ẹlẹ́ ní Kúndí, ẹbẹ́ ẹlẹ́ ní Nákàlí. Ẹ̀yin pásítọ̀, ẹbẹ́ ẹlẹ́ ní Sáàmù. Gbogbo yín kan dayéru ẹ̀ kan fìdí fọ́gbá, empty barrel ló pọ̀. Àfà Sàwámà, pásítọ̀ Indomie, babaláwo Sakara lásán for nothing. Ńlọdẹ́lẹ̀ yìí. Let's wake up to reality. Ẹja jọ fèsì pé n tó ṣẹlẹ̀ yìí. Modern equipment ló need. Ẹni ọba ní kọjáde o. Bá a bá tiẹ̀ bọ́ ṣẹ̀sìn rẹ̀, á dẹ̀ ṣe ránkà dé ìdìsàn. Pé ó tiẹ̀ try. Ẹni tó lọ gbà wọn ọmọ wá nù. Ó kọ́mándì gbogbo wọn báyìí wọ́n ń sùn lọ ni. Ebi ẹni nǹkan kan bẹ táwọn èèyàn ọmọ sùn níbo lọ́wọ́. Gbogbo yín ẹyẹ dayéru. Tá ẹ bá wá ní solution, ẹ wá jájọ lòfẹ́. Ẹ jẹ́ gbogbo wọ́jọ gbàpọ̀ náà lọ́dà gbogbo wa. Tá a bá fẹ́ kíran Yorùbá ó remain, tá a bá fẹ́ kó sì exist. Ẹ wo iye ọjọ́ táwọn ọmọ yẹn ti lò nínú igbó àtàwọn tíṣà wọn. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Yorùbá ẹ jẹ́ ká ronú wò ká ló fẹ́. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Ọmọ ìyá mi Sunday Igboho, ọba rán ní iṣẹ́ odò ọba kún. Iṣẹ́ ọba ò ṣe é má jẹ́, odò ọba ò ṣe rọ́lù. Ẹnìkan ò ní bá Tinubu ṣiṣẹ́ kó ń tọ̀ wọn ọmọ kọ́mọ̀dùnú kọ́mọ̀dùnlówó. Àmọ́ ó ń tọ̀ wọn gbọ́dọ̀ dalẹ̀ Tinubu. Tinubu kì í forgive ẹni ọba dalẹ̀ rẹ̀ bọ̀rọ̀. Ọmọ ìyá mi Sunday Igboho, bó ló ṣe balance lọ́dọ̀ Tinubu tó ní dalẹ̀ tó sì tún ní dalẹ̀ aráàlú. Ọba rán ní iṣẹ́ odò ọba kún. Sunday Igboho electric níbẹ̀ lọ́wọ́ rẹ̀. Bó ló ṣe sọ́dì mọ́lẹ̀ tó tàn mọ́lẹ̀ fún wa tó ní fi ṣọ́ọ̀kì wa. Àwa tá a jẹ́ tiẹ̀ táyé òní máa nà ká sí wa mú pé bẹ́yìn lè yan rẹ̀. Mo mọ̀ ẹ́ lólódodo Sunday Igboho, mo mọ̀ ẹ́ lónírẹ̀lẹ̀, mo mọ̀ ẹ́ lẹ́ni tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá dọ́kàn. Àmọ́ o, n tó ṣẹlẹ̀ yìí, tó bá kọjú sí ẹ ta, tó bá kọ̀yìn sí ẹ jàn lọ́fà, ó bá kú wọ nìkan tí ro ara rẹ̀ pa. Ọmọ ìyá mi Sunday Igboho, presently nílẹ̀ Yorùbá, n tó dájú ni pé a need the security outfit tiwa. Tí ò ní jẹ́ pé Christian ní tiwọn, Muslim ní tiwọn, traditionalist ní tiwọn. Èyí tó bá ti ẹ̀kọ́ mẹ́sìn kan lásìkò yìí wàláhì fìtínà ni ó gbẹ̀yìn. Àmìlẹ̀ tó bá jẹ́ pé gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀, a lè manage ẹ̀. A need ẹ̀ fún territorial integrity and territorial security ìlú wa. Ó ṣe pàtàkì ká ní. Àwọn kan ti ṣiṣẹ́ kọjá kí ti ìrú ẹkùn ó tó dé. Àwọn OPC wọ́n ti jagun kọjá. Ẹ wojọ́ wọn lọ lọ́rin, ẹ wo tójú wọn rí. Ẹ wojọ́ tí wọ́n àtáàkì wọn lẹ́kọ̀ọ́.
OPC kún àkérénú ayé nígbà yẹn títí dòní àwọn Àgbẹ̀kọ̀yà ti síwájú wọn ti padán kọjá wọn ti gbalẹ̀ Yorùbá lẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà nígbà táwọn tí tápá kan wọn ò tí ì da Àgbẹ̀kọ̀yà ń dómì láwọn tí wọ́n dira wọn gan tí wọ́n ṣera wọn lọ́kùnrin wọ́n ti gbara wọn sílẹ̀ kó tó wá di pé ìrù ẹ̀kùn dé àwọn oríṣiríṣi kódà àwọn Àmọ̀tẹ́kùn tíjọba dá sílẹ̀ àwọn náà ṣe bẹ́bẹ́ ẹni tí ò bá mọ nǹkan ni ó sọ pé wọn ò ṣe bẹ́bẹ́ ṣe ìbọn tí ń bẹ lọ́wọ́ báńdíìtì ní bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ni àwọn ẹlẹ́ni ń sunú gbó wọn ń sun ojú ọ̀nà bí ó ṣe mọ ní ó mọ àwọn náà try wọ́n ti ní gbìyànjú ọwọ́ àkàn ìrù ẹ̀kùn báyìí ìrù ẹ̀kùn ní sílébù mẹ́sàn-án méje IRUEKUN ìrù ẹ̀kùn méje ni àfi kẹ́ ẹ padán méje fún wa kì í ṣe idán abracadabra mọ́ sọ o kẹ́ ẹ ṣe solution tí ó fà wá yọ jáde nínú tó ń bẹ́ńlẹ̀ yìí ara nǹkan tá a wá gbọ́dọ̀ ṣe kí n sáré kà ẹ̀yin ìrù ẹ̀kùn mi ní máa dárúkọ olóyè Sunday Igboho mọ́ torí ẹ̀ ti dodidi ìrù ẹ̀kùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn ọba tẹ́ ẹ bá ń bájà o ẹ lè dáṣẹ́ ìṣe o ẹ reconcile pẹ̀lú àwọn gómìnà tẹ́ ẹ bá jọ ní ọ̀rọ̀ pọ̀ bíjà bá ń bẹ láàrin gómìnà àtààrẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n bí ẹni tó wà láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin òun kálukú ló níbi tó wúlò sí yóò níjọ́ tí kọ́nà ọ̀ka àyàn mọ́ tó ẹ pé kò sẹ́ni tí ó ṣe é fún èèyàn ju gómìnà lọ ipò tí Ọlọ́run gbé olóyè Sunday Igboho sílé ní ó ti kú ọlọ́rẹ̀ ẹnìkan ti dọ̀rẹ́ gbogbo ayé irinṣẹ́ tó kù tó nídìí láti kọ̀wé ìtàn òun lélẹ̀ tó tẹ̀ lọ́wọ́ yìí bí Tinubu tó bá tíyàn lẹ́yìn bí Ìgbòkè sì di ti ń bẹ lẹ́yìn èèyàn ni o torí kì í padà lẹ́yìn ẹni tó bá mọ̀ kó dúró déédéé àmọ́ bó ni wọn ò ṣe nílò ẹ for political game bó ni wọn ò ṣe nílò ẹ láti fi àtáàkì àwọn olóṣèlú míì n ti ń tán léegun ọdún n ti ń tán lọ́dún iléyá ọmọ ilé mọ́mọ́ gan yóò padà rẹran jẹun bó ni wọn ò ṣe nílò ẹ against àwọn political parties míì tó dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n gbélé ẹ lọ́wọ́ tí gbogbo ayé ò rí pé yes ọgbàlẹ̀ Yorùbá sílẹ̀ ọkùnrin 25 ni adopt ẹ bí sí wulẹ̀ kó mọ̀ àmọ́ o àárín àwọn olóṣèlú tó wá sí Ọlọ́run nìkan ni ó kọ́ ẹ lọ́gbọ́n tó fi rí lò ẹ̀yin ìrù ẹ̀kùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn tí mo wí ẹ wá gbìyànjú ẹ náwó ọ̀fẹ́ sáwọn Àgbẹ̀kọ̀yà ẹ náwó ọ̀fẹ́ sáwọn OPC kódà báwọn kan ò gbà tí yín ẹ náwó ọ̀fẹ́ sí wọn ẹni tó bá gẹṣin ní kí ẹni tó wà nílẹ̀ ẹlẹ́ o ẹni tó gẹṣin ò tún gbọdọ̀ retí kẹ́ni tó wà nílẹ̀ ò kírun ìgbà tí yín lóde yìí Ṣẹ́ríkí ń gómọ̀ Sàmánì ń gómọ̀ bó o lẹ́sẹ̀ fà wọ́n mọ́ra àtàwọn Àmọ̀tẹ́kùn tẹ́jọ́ mọ̀ ṣiṣẹ́ pọ̀ tí ò fi ní sí sabotage ètò burú jù ní sabotage làwọn tí wọ́n bá ń bẹ nínú ìlú téèyàn ti operate ó burú gan. Number 3 tó bá recruit àwọn èèyàn eléyìí tí olóyè sọ yẹn tó ní everybody gbogbo ọmọ Yorùbá ẹ máa lọ gba fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ àìmọye ẹni tí èsì ran Yorùbá tó ti di Yorùbá ẹ̀jẹ̀ aburú wọn ò lè tán lára wọn àwọn èèyàn kọ̀ọ̀kan tó ní ní state kọ̀ọ̀kan ni ó jẹ́ kán wá àwọn èèyàn jọ àwọn tí wọ́n malé wọn tán mọ̀nà wọn tán mọ̀ràn wọn tán bá dáràn tán wọn tán mọ ibi tí wọ́n trace sí àmọ́ ká kó gbogbo ẹ̀ pọ̀ kì í níyì. Number 3 àbí number 4 olóyè Sunday Igboho téèyàn bá ti wà too available jù èèyàn wà too cheap. Stop making yourself available everywhere. Gbogbo interview mo ti sọ láìmọye ìgbà alágbára ìbínú tán alágbára ìsọ̀rọ̀ tán gbogbo tó bá ń lọ láàrin ìwà àtààrẹ tí bá ń lọ láàrin ìwà àtàwọn gómìnà kò ń ṣe nǹkan tó yẹ kó dórí afẹ́fẹ́. Inú ti gbọ́dọ̀ jìn báyìí torí kò sẹ́ni ó dùn máa forí ẹni nínú tó olóṣèlú ó easy fún wọn láti gbé èèyàn gẹ̀ẹ́sìn ó easy fún wọn láti rí èèyàn bọ̀ Ọlọ́run ò ní já ọbọ̀ o. Mọ́ wà available ní gbogbo òde mọ́ wà available fún gbogbo ọ̀rọ̀ interview jẹ́nìkan ọmọ grant interview lórúkọ rẹ tẹ́nìyẹn bá tiẹ̀ ṣe mistake wàá lè sọ yí pé èmi kọ́ ni mo ṣe o ọmọ burúkú tí mo ní kó ṣe kíní yẹn nìyẹn ẹ bá dẹ̀ dẹ́yìn ẹ̀ tán fara yín mára pé wò má bínú bá ṣe máa láyé lọ tá a fi mú jẹnu. Number 4 or number 5 lọ láṣìírí dáadáa mo ti sọ yẹn. Number 6 àwọn tí wọ́n jẹ́ bandit tí wọ́n ń filẹ̀ Yorùbá lápé ẹ má lérò yí pé wọ́n ti study a lot nípa olóyè Sunday Igboho torí they saw him coming kó tó dọjọ́ ènìyàn ti mọ̀ pé ń bọ̀. They will have studied a lot of things about him.
olóyè Sunday Igboho inú ara rẹ ni ó mọ̀, inú ara rẹ nìkan ni ó mọ̀, máa jẹ́ màánú bíi bàbá wa l'Ógbómọ̀ṣọ́ former premier, máa jẹ́ màánú. Ó lóun sọ̀rọ̀ ìyẹn bàbá wa Akíntọ́lá, ó lóun òun báyàwó òun sọ̀rọ̀ olùta, òun bọ́mọ òun sọ̀rọ̀ olùta, ó ní láti sin lọ Emmanuel lòun jẹ́ ìmáánú, òun kó gbogbo ẹnu, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ máa jáde. Ẹlẹ́ẹ̀keje irú ẹkùn olóyè Sunday Igboho lọ́wọ́ náà bí relationship ẹ̀ ó ṣe deep pẹ̀lú àwọn sójà àtàwọn ọlọ́pàá, àmójú kan ló fi ṣe relationship, èèyàn lajú méjì torí orogún ìfẹ́ràn ara wọn dénú. Àwọn tó bá jọ́ga wọn bó bá ti Ọlọ́run ó kọ ẹ bó ṣe ṣe, àwọn gan ni wọ́n máa lànà fún ẹ pé rìn báyìí rìn báyìí rìn báyìí, yóò wá ní orúkọ rẹ tó kọ nílẹ̀ Yorùbá tí ò ní parẹ́ mọ́ títí láé. Ló jẹ́ sọ pé sẹ́tí wọn gbélé olóyè Sunday Igboho lọ́wọ́ yìí electric ni ó lè tàn mọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn, Ọlọ́run ò ní jẹ́ kó ṣọ́ọ̀kì rẹ lálùbáríkà Al-Qur'an. Olóyè Sunday Igboho mo bí Ọlọ́run ọba fún ẹ, ìrú ẹkùn yóò succeed. Gbogbo bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá Ìbà Gani Adams, ẹ pèrà yín ẹjọ fọwọ́sowọ́pọ̀ báyìí, ọmọ ìyá nìyí. Ọkàn nìkan lẹ́ni ni yóò tún kẹlòmíì lọ́la, ẹnìkan lọ́kàn lánàá ìbẹ́ nìkan ló lánàá ẹnìkan ló lò ní o. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la, Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o. Ọlọ́run ló wà mọ́ mi káàtì ìbíní lásàyẹ̀fúnà wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó. Ìtàn là ń kọ à ń kọ̀tàn rèé. In 50 years to come, majority wa ti dìtàn. Àwọn tí bá ń bẹ láyé ni wọ́n á kọ̀tàn wa, ẹ̀ wá rí ní parí, mo tún repeat ẹ̀. Tẹ́ bá rẹ́ anybody tó bá ní mo sẹ̀wọ̀n ẹ pé wọ́n má bínú, yìí bẹ́ẹ̀ nìkan kan já o. Ọlọ́run ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. 08057818180.